ẹ kú àsìkò yìí bẹ́ ṣe ń gbọ́ wá. ọ̀rẹ́ yín là jẹ́. Safatis FM ló ní ká kí yín o. ọ̀rẹ́ yín là jẹ́. bẹ́ ṣe ń gbé tó yìí ẹ mọ̀ bá wà pín. ọ̀rẹ́ yín là jẹ́. kórè jìnnà kó kárí ayé o. ọ̀rẹ́ yín là jẹ́. kọ́mọdé lè gbọ́ kágbà ó lè gbọ́. ọ̀rẹ́ yín là jẹ́. ọ̀kan òjọ̀kan ètò tá a mú wá fún yín. ọ̀rẹ́ yín là jẹ́. lórí ìkànnì Safatis FM. Safatis FM ìròyìn ajá balẹ̀ kọ́ńbọ́ọ̀kì ètò ìlera ọ̀rọ̀ àṣà àti ìṣe ètò àgbẹ̀ àti ọ̀gbìn gbogbo eré ìdárayá àti eré ayò ọ̀rọ̀ ìṣítí tó tọ́ nípa ẹ̀sìn Safatis FM fàlàyé síwájú tàbí tẹ́ ẹ bá ní ọ̀kan ọ̀jọ̀kan tẹ́ ẹ fẹ́ bá wa ṣe ẹ kàn sí wa látòrí www.safatisfm.com bákan náà lẹ́ni pè tàbí kẹ́ WhatsApp +447-946-313-160 Safatis FM òkè láyé tiwa. àkú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Safatis Radio TV ìkànnì tẹ́tùmọ̀ bí ẹni mowó òní ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé ni gbogbo wa la máa rí ajé jẹ máa rí ajé mu ajé máa bá wa sùn bá wa jí ajá fílẹ̀ ẹnì kọ̀ọ̀kan ṣe bùgbé bẹ́ẹ̀ àmọ̀ ní bí aráyé fọwọ́ tì í Abídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀kùlọ̀rọ̀ kó gbóhùn lọ́mọ nípò àlélu ọmọ alétò ìjọba èmi lọ́mọ yán ọ̀bọ́kàrẹ́ yán abara funfun ọkà abara mìnìjọ́jọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ wá ń kàn ní Safatis ìpínlẹ̀ báyìí àmọ̀ gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀ àníkájà yín bẹ́tà kámọ̀sọ̀ di létà àfi ń tẹ̀ sí yín létí táyì jí ó tẹ̀tì nítorí tí iná fífi ìdí tí àpótí ojúkọ̀nà kí tí yín mọ̀ bá dì sí gbogbo ohun tí ń lọ gangan o ó mọ̀ tó di kíni ọ̀rọ̀ kíni ìpínlẹ̀ Rivers ti di woro sí woro torí pé alára ń wí ajérò gan ò gbẹ́yìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gun lè lágan ò fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ yìí èyí ló fún ọ̀jọ̀gbọ́n gbòógì nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ mọ́ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Professor Wọlé Ṣóyínká náà sọ̀rọ̀ pé láti máa sọ pé emergency and state of emergency ní ìpínlẹ̀ kan látẹnu ààrẹ orílẹ̀-èdè ó ní àṣìlò agbára jù ni bí èèyàn bá ti rí agbára tó bá ti kì í mọ́lẹ̀ tí ń lò ó bó ti rí nítùfẹ́ ọ̀ ni ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ìjẹ́ àkóbá lọ́pọ̀lọpọ̀ ẹ wò ó ìpínlẹ̀ Rivers náà mo wà ń èkó ń bẹ̀ torí pé ìròyìn mọ̀ tó ṣe kínní ó kẹnu ó kẹsẹ̀ kódà ó tún yọ ké ní ìpínlẹ̀ Rivers wọ́n ní àdó iná kan tún ti mú gbàmù tó jẹ́ gáàsì àwọn ẹ̀rọ kínní àwọn páìpù tí tó ń mú kún àwọn ọ́ìlì gbogbo ẹ̀ bẹtiró nǹkan tí ń sàn di owó ara àwọn revenue tí orílẹ̀-èdè Nàìjíríà náà ń jẹ àǹfààní àwọn ní ìpínlẹ̀ Rivers iná tún ti sọ nínú ọ̀kan nínú wọn lẹ́yìn ìgbà tí wọ́n dẹ́kun àkọ́kọ́ ó di ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè bàbá tún ti fi kún operation gbélé ẹ̀ mọ́ yọ ojú ràn mọ́ yọ etí mọ́ yọ imú mọ́dẹ̀rìn gbèrègbèrè torí pé ìjà burúkú ti ń lọ láàrin Ifọ̀n àti Ìlóbù èyí tí ó ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó ní ìpínlẹ̀ kínní Ọ̀ṣun wọn ní gómìnà Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀ pé tọ̀ láti àkókò yìí fún wákàtí 24 gbáko ìyẹn 24 hours ẹnìkankan kò gbọ́dọ̀ rìn tégbétégbé Fubara ó ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ní ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ àti àwọn ìgbé alámọ̀jútó àwọn asọ̀mọ̀gbè tí wọ́n ṣe bẹ́ẹ̀ yọ Fubara wọ́n ní ó sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ kí ni Fubara sọ ẹ fẹ́ gbọ́ ó ní òun kí gbogbo èèyàn gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ àti kíni Afẹ́nifẹ́re lè tán bó òun kẹ́dùn ara òun Fubara ló ń gbogbo yín mo kí àmọ́ àwọn tí wọ́n ń gbé fasta fosto ó ní àti àwọn kan tán ò bí àwọn ní agbára ẹgbọ́ta ni àwọn nǹkan yìí mọ́ nǹkan yìí ni Fubara sọ tó dẹ̀ ń fi kúnkùndùn ẹ̀ léde fún ìgbà àkọ́kọ́ tí ó sọ̀rọ̀ lẹ́yìn gbélé ẹ̀ fún oṣù 6 eléyìí tí wọ́n ní ó wá láti iléeṣẹ́ ààrẹ fún gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Similaye Fubara wọ́n ló ti woro sí woro ní ìpínlẹ̀ Niger ìyẹn Niger State torí pé wọ́n ní àwọn igun kan sí igun kan àwọn ẹ̀yà mọ́ ẹ̀yà kan wọ́n mọ̀ tí ń jà ìjà lórí ilẹ̀ náà ni ó wọ́n ní ìjà yìí mọ̀ ti ṣe bẹ́ẹ̀ títí mú ẹ̀mí lọ kódà alápá ti ń wá apá tì wọ́n ti sọ gbogbo ẹsẹ̀ di níkà àwọn apá ti di armless lélẹ̀ tí wọ́n ní wàdà àti ìgò lórí ara wọn ní gbàgbós láàrin àwọn igun gbági àti igun haúsá tí wọ́n bẹ ní ìpínlẹ̀ Niger lórí ọ̀rọ̀ ilẹ̀ lápàbẹ̀ àwọn tí ń ṣe kíni tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí ìgbìmọ̀ NDLEA wọ́n ti mú arábìnrin kan ọmọ India ni léyìí tí wọ́n ní ó gbé àwọn iṣẹ́ kan wọlé iṣẹ́ tí ń lọ bí 72 parcels of heroin àwọn egbòogi burúkú tí máa ń ṣara ní òfò ṣara ní wàhálà wọn ni wọ́n ní kíni ara bí wúrọ lé
kété tí arábìnrin yìí dé pápá ìgbéra òfurufú lọ́wọ́ ìgbìmọ̀ ndla tẹ̀ pé màmá ẹ já wo àwọn ẹrù eléyìí tẹ́ kó jọ yìí a fẹ́ tú a ní láti tú àwọn ẹrù yìí nígbà àwọn ò tú kí wọ́n bá wọn ni àwọn egbòogi olóró ni tó pásù bíi mẹ́tàléníàádọ́rin ìyẹn 72 tí wọ́n dẹ̀ bá orí yẹn tó kún fọ́fọ́ tí pé ń já tántán ọmọ ọlọ́jà carry come carry go wàhálà kò ní í bá wa lálejò a ní móríbú sẹ́nu bí àkàrà ẹ̀jẹ̀ mọ́ tẹ̀síwájú bí ọ̀pá àṣẹgun bíi ọ̀pá Mósè lápá bẹ̀. wọ́n ní orílẹ̀-èdè Canada wọ́n ní ó dàbí pé Canada náà ti ń gbọ́n o wọ́n ní wọ́n ti ń jára wọn torí pé ní ìlú Canada ogun wọ̀tìwọ̀tì wọ̀lùwọ̀lù pé ẹ mọ̀ tó lọ́lọ́lọ́ a ní ìdí èrò wọ̀pọ̀pọ̀pọ̀ ni kò sí bẹ́ẹ̀ mọ́ ní Canada kódà ọmọ Nàìjíríà ti ń lọ bíi mélòó kan ní àwọn ìgbìmọ̀ Canada ti ń ṣàkóso ìrìn àjò wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wípé ibi à ń bá dé ẹ̀fẹ̀ mọ́ lọ́dọ̀ yín èyí tí wọ́n deny ní físà èyí tó ti ẹ̀ tó ti fọ̀nà àwọn kankan wọbẹ̀ tí wọ́n tún ń dá padà pé àníṣe Nàìjíríà ti pọ̀ jù àfẹ́ reduce yín ìròyìn yín tá à ń gbọ́ níta kò dáa pọ̀. ìgbìmọ̀ serap wọ́n ti ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá délé ẹjọ́ wọ́n ní ìgbìmọ̀ serap ti ń kìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ìwà tí bàbá wù ní ìpínlẹ̀ Rivers láti suspend gómìnà bẹ̀ yẹn Siminalayi Fubara wọ́n ní serap ní sọ̀rọ̀ yìí pé Tinubu ẹ lọ́jọ́ jẹ́ kò sí ìwé òfin kò sí nǹkan kan constitution Nàìjíríà gan tó sọ tó dẹ̀ fi òǹtẹ̀lú pé bọ́rọ̀ bá rí báyìí tó rí báyìí kẹ́ ẹ gbé igi dá ẹnìkan lẹ́yìn wọ́n ní serap wọ́n sinmi o délé ẹjọ́ mọ̀nà nǹkan lọ kẹ́ni ní kíni súnkẹrẹ fàkẹrẹ bó ṣe kẹ́ ẹ wọ́ kẹrin èmi kọ́ mo wí o Sanfatis kọ́ ìgbìmọ̀ serap ní sọ bẹ́ẹ̀ fún ààrẹ Nàìjíríà ẹ wo ẹjẹ́ ń bọ́ sí agbo àríyá ní wẹ́rẹ́ ń jógi ní kíni ní kọ́mọ́kóbó torí pé ní báyìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olórin ṣèwọ́ṣèwọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ahmed Ọlọ́ládé Àṣàkẹ́ èyí tí wọ́n kọrin ọtí yé yín báyẹn Ọlọ́ládé olólínàdìtọ̀ ó ti yá àwọn ọmọ Tàkasúfì lápá bẹ̀ wọ́n ní ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ lórí pé bàbá tí Ọlọ́ládé tó tara ẹ̀ jáde kọ́ ló tọ́ dàgbà tó kìkì ń kàn lórí bàbá kan tó ní ó bọ́ ta pé òun lòún bí Ọlọ́ládé bẹ́ẹ̀ ni Àṣàkẹ́ ò tọ́jú òun nǹkan ń fi ìyá jí òun wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ti ń lọ torí pé bàbá méjì ti ń jà sí Àṣàkẹ́ báyìí kódà wọ́n ní bàbá kan nítọ̀ òun lòún tọ́ òun àtìyẹ́ nígbà tí kan ní òun lòún bí àmọ́ lóòótọ́ làwọn jà ẹ gbọ́ ta ló lọ Lọ́ládé ta ní gbọ́mọ lọ àárín ibẹ̀ yẹn ni kò fẹ́ clear rírìbù àbí kó tiẹ̀ understand àbí ó ti yé yín báwọn ẹ má jẹ́ ń go too further lápá bẹ̀. ìtẹ̀síwájú náà ní í ṣe bẹ́ẹ̀ ní continuity yẹn dà sọ́nà ní dẹ̀mtẹ́ndẹ̀mẹ́ndẹ̀ ní ìkànnì Sanfatis Radio TV nípa ìròyìn ajá balẹ̀ eléyìí tí ń lọ lápá bẹ̀ yẹn mo wà highly disappointed nínú rẹ̀ Jadolita ìyàwó ògbóǹtarìgì olókìkí ọmọ léńjẹ orí ẹ̀rọ TikTok yẹn Pella ọ̀rẹ́bìnrin àbíkárí ìyàwó àfẹ́sọ́nà Jadolita ní ti ń sọ wípé lórí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tí wọ́n ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde pé àwọn nǹkan kan mọ́ nǹkan kan ó kù díẹ̀ káàtó olóhùn support ẹ̀ o làwọn èèyàn ń pè a ti wà highly disappointed nínú rẹ̀ ìwọ Jadolita lẹ́nu ẹ̀ ìwọ náà wà lára àwọn tí ń bá wọn bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ohun tá a rẹ̀ ń ṣe ẹ wò ó kò sí nǹkan tó báàdì ń bẹ̀ àwọn òtìyẹ yín bá ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lápá abẹ àwọn tó sọ ẹ pàrìpà ìyépò ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán kan ní èdè òyìnbó tá a mọ̀ sí Nkechi Nwoje wọ́n ní mọ̀mọ́ ti dágbére fáyé lẹ́yìn tí wọ́n ṣe àìsàn ráńpẹ́ ìyẹn ní igun ọ̀dọ́ wọn olúwo tìlú Ìwó ọba Rasidi ti pariwo síta pé tọ̀ ẹ lọ bá ń sọ fún Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀ pé kán bí kẹ́ẹ̀fù gbogbo ìlànà àti ìgbésẹ̀ wọn tán ń ṣe lòun ti gbọ́ o torí pé wọ́n ní olúwo ti ìlú Ìwó ní pariwo síta wípé Ọọ̀ni fẹ́ yọ òun ní ọba ní ìlú Ìwó òun dẹ̀ ti ń kẹ́fín torí pé bàbá Ọọ̀ni àtàwọn ìgbìmọ̀ kan ti ń ródán olúwo ní sọ bẹ́ẹ̀ ẹ bá ń bẹ Ọọ̀ni kí n múra tí ń sanwó lápá bẹ̀. tó mo tún padà sí ìpínlẹ̀ Rivers torí pé bógún bá jẹ lọ́gbọ̀n jẹbọ̀ and then wọ́n ní kinní kan tó ṣe bẹ́ẹ̀ tí ò sọ ilé nù òun ni ọ̀sàpò ìyàkọ́ lóòótọ́ hàn bí mi ní ìpínlẹ̀ Rivers o Ìbàdàn gidi ní mèsì ọ̀gọ́ máa fi kára fọ́kọ̀mù
ìbàdàn májàmájà ti kọ́ kíni ara wájú lẹ́rú ọgbọ́n yí wa lórí pé bójá tó gun àbẹ̀rù àwa ló máa fìgbín fìkà fọ́kọ̀mù ìbàdàn ni mí wọn ò ní fọwọ́ òsì ju ilé bàbá tó bí mi lọ́mọ ibo mo balẹ̀ sí ó di woro sí woro torí pé ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà náà ti dá sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers bàbá ní tinubu ò ní ààrẹ ò tiẹ̀ tí ì dá wọn lóhùn gẹ́gẹ́ àtà ní ń pè mí ní jonathan ní èmi ni o bàbá ń tẹ́ ṣe ń bi bí yìí lórí ọ̀rọ̀ fùbárà ẹ kàn borúkọ nàìjíríà jẹ ni àti gbọ́ ìlú tán bá ti declare state of emergency ìpínlẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ní rògbòdìyàn tí èyí parí mọ́ ni ààrẹ goodluck jonathan yẹn ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ní sọ bẹ́ẹ̀ fún bọ́lá ahmed tinubu pé bàbá ó kù díẹ̀ káàtó láti wípé ẹ wọ sí ìpínlẹ̀ Rivers instead kẹ́ ẹ parí ìjà èèyàn méjì ẹ dá ẹjọ́ bí fẹ́nìkan ẹnìkan dẹ̀ ń ṣe kí ni ń jàre lọ ní àgbà ẹ wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ìyẹn àgbà tí ò tó gbé lórí ìdúró ni o ìyẹn àgbà tí ò kọ̀yìn síbi tán pọn ọmọ tuntun sí ni o ọlọ́mọjà mórí ibú sẹ́nu kèé ṣèrìn tí ń ta róbó torí pé àtòkúta àti yèèpẹ̀ nínú róbó di wọ̀ ìlà muhammadu rasulullah ọlọ́run mẹ́ta lọ́kàn bá bọ́ máa àti ẹ̀mí mẹ́rìíwó yàyà gbó Samfatis Radio TV náà ni ìròyìn ajá balẹ̀ à ń fi oyin àti iyọ̀ sí ni kó lè dùn kó lè ní àárín bí n bá ní mọ́ sọ lọ ilé oṣù ilé ó màmọ́ ṣókí lọ bí oge kódù púpọ̀ púpẹ́ ọlọ́run bàbá yìí ní í ṣe fún ẹ̀dá bákálẹ̀ èèyàn ni yóò ti ní ẹ bá mú orúkọ mi ò yípadà bídèmí sùfì iná rí mi lọ́mọ́sọ̀gbọ̀n kó gbóhùn lọ́mọ nípa àlílù ọmọ alétẹ́jọ́ ọmọ yẹn ọ̀bọ̀kàrẹ̀ yẹn àbúrò fọ́ kábàrà mẹ́nìjọ́jọ́ ẹ bá ń lórí YouTube kẹ́ẹ̀kan tẹ Samfatis Radio TV ẹ bá ti tẹ̀ kẹ́ gbọ́ lé subscribe kẹ́ share kẹ́ like kẹ́ comment ẹ jájọ́ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà níbi ẹ̀wà àgànyìn àti búrẹ́dì ọ̀yọ́ kájọ ṣe pẹ̀kínpẹ̀kí bíi kinníkan rí kinníkan ẹ wò ó dàbọ̀ mọ̀ já ájì àmọ́ mi aláṣẹ àtolùdarí Samfatis Radio TV tí ń bẹ nílùú UK Ireland mọ̀mọ́ ẹ já sí dáadáa nu ayé ẹ ní mórí bú sẹ́nu bí àkà ó dàbọ̀. Samfatis ní ẹ jẹ́ ká lọ Samfatis ní ẹ jẹ́ ká lọ Samfatis ní ẹ jẹ́ ká lọ ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Samfatis FM ọmọ aládé ni wá gbogbo ìran káràkátà